A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ilé aṣòfin padà jọwọ́ sílẹ̀ lánàá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye bí wọ́n ti bu ọwọ́ lu Electronic Transmission of Election Results láti orí ìmọ̀ ẹ̀rọ àjọ elétò ìdìbò tí wọ́n sì fi ààyè gba manual collation gẹ́gẹ́ bí ọ̀nà mìíràn backup lákòókò tí ìmọ̀ ẹ̀rọ bá já wọn kulẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé ní pàjáwìrì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí awuyewuye fi bẹ́ sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè pẹ̀lú ìfẹ̀hónúhàn láti ẹgbẹ́ òṣèlú alátakò, ẹgbẹ́ civil society àti ẹgbẹ́ ọ̀dọ́ tí wọ́n fi ẹ̀sùn kan ilé aṣòfin wípé wọ́n fẹ́ tibi ìgbésẹ̀ yìí dí agbára ètò ìdìbò kù síwájú ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni mínísítà ìlú Àbújá Nyesom Wike fi ìrètí rẹ̀ hàn wípé gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ yóò tẹ̀lé àdéhùn tí wọ́n jọ fẹnukò lé lórí nípasẹ̀ ìdásí tí ààrẹ Bọ́lá Tinubu dá sí rògbòdìyàn òṣèlú tó ń lọ ní ìpínlẹ̀ Rivers. Wike sọ èyí ní ìlú Àbújá lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ ní Àbújá. Ó tẹnumọ́ ipa ààrẹ gẹ́gẹ́ bí adarí gidi láti bomi pa iná rògbòdìyàn láàrin ẹ̀ka aṣòfin ní ìpínlẹ̀ Rivers. Fubara ni wọ́n retí kí ó fi orúkọ àwọn kọmíṣánná tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tọ́ka wọn commissioner nominees ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ láàrin ọ̀sẹ̀ yìí fún àgbéyẹ̀wò àti ìbuwọ́lù gẹ́gẹ́ bí ara àdéhùn tuntun tí wọ́n jọ bu ọwọ́ lù níbi ìpàdé ìlàjà tí ààrẹ pè láàrin Fubara àti Wike. Mínísítà ìlú Àbújá fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ gbà á lálejò pẹ̀lú Fubara àti agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers pẹ̀lú àwọn àgbààgbà kan láti ilé agbára lálẹ́ ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí àlàyé Wike, ó ní òun ní ìgbàgbọ́ wípé èyí yóò jẹ́ ìgbà ìkẹyìn tí wọ́n yọ ààrẹ lẹ́nu lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers, kí èyí sì tún jẹ́ ìgbà ìkẹyìn tí ará ìpínlẹ̀ Rivers yóò gbọ́ nípa irúfẹ́ èdè àìyedè bẹ́ẹ̀. Wike ṣe àpọ́nlé agbára ààrẹ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní bàbá gbogbo orílẹ̀-èdè father figure tí gbogbo ènìyàn gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu kí àlàáfíà sì jọba. Wike tẹnumọ́ wípé àlàáfíà àti ìlọsíwájú gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nítorí èyí ṣe pàtàkì. Ó wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún ìdásí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti dín owó jálá epo rẹ̀ kù pẹ̀lú náírà 25 náírà tí epo rẹ̀ fi wà ní 774 náírà jálá kan yàtọ̀ sí 799 náírà tí ó wà tẹ́lẹ̀. Alẹ́ àná ni wọ́n fi ìgbésẹ̀ tuntun yìí tó àwọn alágbàtà létí bí wọ́n ti ní àdínkù yìí bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀. Oníṣòwò Aliko Dangote wá ọ̀nà àti dá okòòwò tuntun sílẹ̀ ní Burundi bí ó ti ṣe àbẹ̀wò sí ààrẹ Burundi Evariste Ndayishimiye ní ilé agbára. Èyí jẹ́ ara èròǹgbà rẹ̀ àti tàn ká gbogbo ilẹ̀ Áfíríkà pẹ̀lú ààrẹ àtijọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn. Dangote ṣe àpèjúwe ìrìnàjò wọn ní ti ìbáṣepọ̀ àlàáfíà fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Dangote ní àfojúsùn wọn ní ìṣẹ̀dálẹ̀ okòòwò ńlá ní ilẹ̀ Áfíríkà kì í ṣe ní ibòmíràn. Burundi ṣì wà lára ilẹ̀ Áfíríkà. Dangote ní lẹ́yìn ìpàdé yìí, ààyè yìí ó wà fún ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀, ìpèsè agbára, ètò ọ̀gbìn, ìpèsè símẹ́ǹtì àti ìdàgbàsókè ohun amáyédẹrùn. Solid minerals, power generation, agriculture, cement production and infrastructure development. Ó ní èròǹgbà wọn ní láti ní àjọṣepọ̀ tí yóò ṣe àǹfààní fún gbogbo wọn fún àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlọ́bìlọ́kòkó pẹ̀lú ìjíròrò ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa bí ojú gbogbo ṣe ṣí sí tani yóò di igbákejì gómìnà lẹ́yìn ìpapòdà olóògbé igbákejì gómìnà Lawrence Ebúrújàpọ̀. Kí wọ́n tó sin olóògbé ní lílọ́bì tí ń wáyé látàrí bí ó ti kọ̀ àti darapọ̀ mọ́ ọ̀gá rẹ̀ gómìnà Doye Diri láti jọ bọ́ọ̀dì kúrò ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP bọ́ sí All Progressives Congress APC. Ebúrújàpọ̀ di olóògbé
dolóògbé ní ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2025 lẹ́ni 60 ọdún lẹ́yìn tí ó ṣubú lulẹ̀ nínú ọ́fíìsì rẹ̀ ní Yenagoa. Wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn FMC ní Yenagoa níbi tí wọ́n ti kéde wípé ó ti di olóògbé. Ikú rẹ̀ dá awuyewuye sílẹ̀ lórí bóyá kí igbákejì mìíràn wá láti ìjọba ìbílẹ̀ Sàgbámà, ìlú abínibí olóògbé, tàbí kí wọ́n tẹ̀lé ìlànà ẹlẹ́kùnjẹkùn láàrin Bayelsa West Senatorial District. Àwọn tí ọ̀rọ̀ kàn ṣe àríyànjiyàn wípé ó lẹ́tọ̀ọ́ kí wọ́n mú ẹlòmíràn láti Sàgbámà Constituency 1 láti lè parí sáà rẹ̀. Àwọn mìíràn yarí wípé kí wọ́n tẹ̀lé ìlànà pínpín ní ẹkùn tí ó ti wà nílẹ̀, ṣùgbọ́n lábẹ́ òfin, Dírì ní agbára láti yan ẹni wù kí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ sì bu ọwọ́ lù ú. Lára àwọn orúkọ tí wọ́n ti tọ́ka wípé ó ṣeéṣe kí wọ́n fi rọ́pò olóògbé láti rí olórí òṣìṣẹ́ sí gómìnà Dr. Peter Akpe tí ó wá láti ìjọba ìbílẹ̀ Sàgbámà, Christopher Irujapo tí í ṣe ẹ̀gbọ́n olóògbé tí ó jẹ́ Retired Permanent Secretary, agbẹnusọ ilé ìgbìmọ̀ Ibrahim Igombere láti ìjọba ìbílẹ̀ Bras àti alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Bayelsa, Dr. Dennis Otioto láti Nembe ní Basambiri, gómìnà àná àti sínétọ̀ tó ń ṣaṣojú ìwọ̀ oòrùn Bayelsa, Seriake Dickson bu ẹnu àtẹ́ lu ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní lọ́bì tó lọ́rìn fún ipò Irujapo. Kódà kí wọ́n tó sin ín ní 30 oṣù kìíní, ó ní lẹ́yìn tí wọ́n ti parí ètò ìsìnkú, ó kù sí gómìnà lọ́wọ́ láti yan ẹni wù sí ipò igbákejì. Gómìnà àná ní kò sí awuyewuye lórí àti rọ́pò olóògbé bí ó tilẹ̀ jẹ́ wípé òun lòún pèsè gómìnà àti igbákejì rẹ̀. Òun kò fi ìgbà kankan dá sí ìṣèjọba tàbí béèrè fún ìrànlọ́wọ́ láti ọdún 6, bẹ́ẹ̀ ni yóò sì fi wà fún ọdún 2 yòókù. Ó ní kí gómìnà Dírì àti olóògbé igbákejì rẹ̀ tó gba ipò ní ètò ti wà fún ẹkùn, kí wọ́n sì tẹ̀síwájú pẹ̀lú ètò yìí fún ọdún 2 yòókù ìṣèjọba Dírì. Dickson ní fífi ipò gómìnà sílẹ̀ fún ọjọ́ pípẹ́ tàpá sí òfin. Ó yẹ kí wọ́n ti dárúkọ igbákejì gómìnà mìíràn ó kéré tán wákàtí 24 lẹ́yìn ikú igbákejì. Èyí kò túmọ̀ sí wípé wọn kò ṣe ìdárò rẹ̀. Gómìnà kì í sábà wà ní ìpínlẹ̀, ọ̀pọ̀ ìgbà ní igbákejì rẹ̀ máa ń ṣe aṣojú fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fún àjọ alámòjútó oògùn àti ohun jíjẹ NAFDAC kí wọ́n tètè wọ́gi lé gbogbo òfin tí wọ́n fi de títà àti ìpèsè ohun mímu ológógóró inú ọ̀rá àti ike pẹlẹbẹ 200ml. Office of the Secretary to the Government of the Federation (OSGF) àti National Security Adviser (ONSA) ni wọ́n jọ dá sí ọ̀rọ̀ bí wọ́n ti ṣe àpẹẹrẹ ipa tí ìgbésẹ̀ yìí lè ní lórí ọrọ̀ ajé àti ìṣòro ààbò. Nínú àtẹ̀jáde ni wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí wọ́n bá tẹ̀síwájú pẹ̀lú òfin yìí, ó lè ba ìlú jẹ́, pakún ìṣòro àìsíṣẹ́ àti ìṣòro ààbò. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro SGF Terence Kouamouo bu ọwọ́ lù, ìjọba ṣàlàyé wípé bí ó tilẹ̀ jẹ́ wípé Federal Ministry of Health ti bu ọwọ́ lu òfin ògógóró lábẹ́ ìdarí Ààrẹ Tinubu, NAFDAC gbọ́dọ̀ yẹra nínú títì ilé-iṣẹ́ tàbí ilé ìkẹ́rùsí warehouse títí òfin á fi múlẹ̀. Àtẹ̀jáde yìí tẹnumọ́ wípé títì ilé-iṣẹ́ láì tẹ̀lé ìgbésẹ̀ lè ba nǹkan jẹ́. Fún ìdí èyí, kí NAFDAC gbẹ́sẹ̀ kúrò lórí òfin ògógóró inú ọ̀rá tí wọ́n gùnlé títí wọ́n á fi parí ìjíròrò àti òfin lórí ògógóró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká aláfẹ́ àti oníṣòwò Pascal Okechukwu tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest ti ṣe àfihàn èròǹgbà rẹ̀ àti ṣiṣẹ́ tako Peter Obi níbi ìdìbò ààrẹ ọdún 2027. Cubana Chief Priest tí ó ṣe àtìlẹ́yìn gidi fún Peter Obi níbi ìdìbò ọdún 2023 sọ èrò inú rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn alátìlẹ́yìn rẹ̀ followers. Ìbéèrè lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́
City Boy Movement ni ó dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n béèrè bóyá ó ní lọ́kàn àti ṣiṣẹ́ tako Obi níbi ìdìbò tó ń bọ̀ lọ́nà. Lọ́gán ni ó fèsì wípé bẹ́ẹ̀ ni, ó ní òun lérò wípé èyí kìí ṣe ẹ̀ṣẹ̀ nítorí òun ṣiṣẹ́ sìn níbi ìdìbò tí ó kọjá, bí ó tilẹ̀ jẹ́ wípé òun jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ sí gómìnà APC kan ní ìgbà náà. Èyí tí wá mú àwọn kan kàn án lábùkù bí wọ́n ti tọ́ka ìṣòro rẹ̀ àná pẹ̀lú àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC wípé dídarapọ̀ mọ́ ìjọba tó wà lóde yóò dáàbò bò ó lọ́wọ́ EFCC. Ṣùgbọ́n Cubana Chief Priest da ẹ̀sùn yìí nù bí ó ti ní àṣeyọrí ni ó fẹ́ jẹ́ fún òun láti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àjọ EFCC. Ó ní bí ènìyàn kò bá tí ì dé ọ̀dọ̀ EFCC á jẹ́ wípé onítọ̀hún kò tí ì ṣoríire ní Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.